tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Ajia on point by two ṣe wà. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n òun ni mo gbé wá, ọ̀rọ̀ ìrírí ayé òun ni mo gbé wá, ọ̀nà àbáyọ òun ni mo gbé wá. Ẹ farabalẹ̀, ẹ máa bá mi wo àwọn ọ̀rọ̀ méjì yìí tó ṣẹlẹ̀ sí àwọn tẹ́ ń wò yìí, tó ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ pé àwọn náà ni wọ́n jáde wá tí wọ́n fi ṣe ẹ̀kọ́ fún àwọn èèyàn. Bẹ́ẹ̀ náà ṣe rí title. Àwa ní sọ̀rọ̀ yìí lásán. Èèyàn tó bá ní ìmísí, tó wà spiritually connected, tó wà spiritually enlightened or heightened, tírú ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ sí pẹ̀lú fídíò tí mo fẹ́ fi hàn yín, ẹ rí ọ̀nà àbáyọ nínú ẹ̀. Èmi náà wá ṣe ọ̀rọ̀ kékeré kan towards the end. Ẹ ṣe sùúrù, ẹ máa wò tán. And láìpẹ́ yìí, ẹ sì máa bá mi wo alẹ́ rẹbẹ fún ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi torí alẹ́ rẹbẹ. Alẹ́ rẹbẹ àgbàlagbà pàpàpà súpé bó ṣe yẹ kó obìnrin ṣe máa jù sí àgbàlagbà. Bẹ́ẹ̀ eléyìí, ọpọlọ gidi gan ni. Báwo ló ṣe ń ṣe ẹ́? Ọkọ mi, báwo ló ṣe ń ṣe ẹ́? Àbí wọn náà ń go through nǹkan tá à ń pè yìí? Ó lè má jẹ́ gbàràdá, ó lè jọ gbàràdá, àmọ́ báwo ló ṣe ń ṣe ẹ́? Ó ṣeé ṣe kòrónà àbáyọ tó ní at the end of this video. Wàá wá ṣe sùúrù, ẹ gbọ́ ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ n kọ́kọ́ fi yín lẹ̀ kẹ́ gbọ́ ti èyí tí wọ́n sọ ní èdè Gẹ̀ẹ́sì. Màá ṣàlàyé rẹ̀ níwọ̀nba lẹ́yìn ìgbà tí tán bá. This our Nollywood actor, many of una go know am. This guy don cry come out. He tell us wetin happen to am. This thing go teach many guys a lesson. Ladies, listen to this too. This Nollywood actor thought say one very good day, now he receive a call from his friend. We all know him. He was doing very fine then. So when they received the call, it was his good friend. Now the friend tell am say, abeg, he go like make he come stay in house for 1 week. Say he get habitation problem. So now he come tell the friend say, since now 1 week you talk, come to my house, no problem. So the friend now come in house, come stay. After 1 week, the friend don't come out. 2 weeks come pass, the friend still remain for the house. 3 weeks, the friend still did the house. So he no come know as he want to tell him friend say, Oga, 1 week ago you tell me you don't reach you, come they go. 1 month now come pass by. Before you know it, things come begin the hard for him. He come to find am very difficult to even see food chop, to even fuel in car. He find am very difficult. Money no come, they come in. So it happens say, now this in friend now we come in house, now he come they feed them. You know, come they buy some things, they buy fuel for your own car, for generator. So now in friend now come they feed them. He say as time goes on, things come they get worst. To the extent say, this in friend now come wake up one day after 2 months, getting to 3 months. Come tell and say, him don't get his own apartment. Say he won't pack out of his own house. He come tell and say, you mean say you don't get your own apartment? Well, how comes? Why they say all this why where you they get your apartment? Why you not tell me, involve me so that I could help you in anything? Now friend tell and say no, say he won't take him as a surprise. Say actually his own apartment don't they ready. He won't come out from his own house now. So he say make you follow his friend, go that in friend apartment. On getting to that in friend apartment, because he say in friend don't well furnish 3-bedroom apartment in a good environment. And notwithstanding that, based on say now in friend the person they give a food job. Now you tell him friend I beg go, be like say I'll come stay with you even 1 week. Based on say at least make it the seafood they chop because things come strong for him well. Now your friend tell him say no, I beg. Say in girlfriend they on the way they come. So and then in girlfriend go spend 1 week. Say therefore make you no worry, make it they go in own house. Say after 1 week he go call him when that in girlfriend don't go. So that him go come this in friend house to come spend 1 week as him talk. So him can't go. Now he say as time goes on, things come strong, things come rough. He say months pass by, things we are getting rough. To the extent say he can't selling car, no level. One day mama come call him for village. Come they tell him say wetin dey happen. He come they explain the situation, give him mama. Now mama tell him say this is unusual, like you no dey like this. Something is wrong. Now mama come carry him, come go meet one babalawo. When they meet that Baba come do incantation, come do everything. Now Baba come tell and say, he get person where you harbor for house 7 months ago. He come say waiting. Baba say yes. He get person where you harbor for house 7 months ago. Who be that person? Now he say yes. So he get person where come in house. We can't stay in house. Say person call him to stay 1 week. After 1 week, 2 months pass by. Person don't get in house. After now will be the 7 to 8 months now. Say things don't rough for him when he come meet the Baba. Now Baba tell and say that person where you see where they call your friend. Actually no be your friend. That person come your house, you get soap when you carry on use for your house, and that soap now you collect your glory. Wait is rough for you. That guy collect your glory. He said he was shocked. Now Papa tell him say the only alternative be say you too go still go in own house.
I go give you a soap wey you go use for your own house. After you use that soap finish, your glory go return back to you. Now, Baba do incantation, do concussion, carry soap, give am. When he return back now, he come dey call this in friend, make he go visit this in friend, at least get possibility to enter the house, stay the house, make he still use his own soap. He say, friend, Laila no gree give him access to his house. Say he call. Him friend tell him Laila. Why? Because that him friend, Baba, just still tell him friend, say, no allow this guy come your house. He said for months in they try to even come this guy house. Laila, this guy no dey allow him come in house. He come return back to that Baba. Come go tell Baba, say, this guy now, this soap wey give me, I no fit use am for this guy house. So in fact, you know, they even allow me come in house again. I bet do something wey go fit make am allow me come in house so that he go fit use that in soap, get in glory back. So he say, Baba come do something. Continue say no problem, make you go. Say the guy go allow him. On getting back, he say now the guy use his hand call him. Tell him say make he come. Say make he come even spend 1 month for his house. Say he was shocked. Now he go the guy house. Come use the soap as Baba tell him. Come return back. He say, I say return back. You know the 3 days. That him friend now come block him all round. All round. What's up? That is the block him so that they no go fit get any contact. They no fit call each other again. That him friend now block him. He say after 1 month, he come begin to get contract. He come begin to get calls. People we know him now, we don't forget and come begin to call him. You know, things come begin, they walk back into his life. Say, in the talker out, say, no be every friend now you feel harbor for your house. In fact, so no be every dog you go give food chop, because some dog where they give food chop, you they make them gather strength where they will take bite you. So therefore, make you dey careful out there. Say, if no be mama, we can go this juju man house, this papa now. Say, no, as in life will be today. My people, things really they happen. This one really shocked me. Just imagine, person when you open your mind, you know, as a friend, you know, to show friendly love, make it come stay your house based on say he gets a habitation problem, he get problem where in they stay. You know, say that person they come your own house to come collect your own glory. He get plan, and now and they come your house. You will they do fine now. He can't be the person who can they feed you, because after some time things not going to work for you. Things come strong for you. Even to fuel your car be problem. He can't be the person who can they feed you for your own house. Today, they say you come broke, finish him now, can they pack come out. You can't even they get hope, say, I beg, make you pack full arm, so that hunger no go finish you for your own house. God, I beg you. I will say, God, you just they review friends to. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ó gba ọ̀rẹ́ lálejò, ọ̀rẹ́ dúró ó ní gbà mí lálejò fún ọ̀sẹ̀ kan, tó bá ti gbà mí lálejò fún ọ̀sẹ̀ kan màá sort ara mi out. Ó wá di pé ọ̀sẹ̀ kan, oṣù méjì kó tó di pé ó kúrò, gbogbo ẹ̀ tán fún èèyàn tó nílé o. Eléyìí ó ṣe gbàràdá fún arákùnrin actor, Nigeria actor yìí ni o. Ó ṣe gbàràdá fún, ó make sure pé gbàràdá yẹn ṣiṣẹ́. Òun ló wá bá èèyàn lálejò. Èèyàn tó nílé ara rẹ̀, òun ló ń tọ́jú àlejò. Ó wá di pé àlejò ló wá ń tọ́jú onílé. Ó dúró sínú ilé yẹn tó fi rí owó yẹn gbà lọ́wọ́ ẹ̀, tó fi rent ilé tiẹ̀, tó fi furnish ilé tiẹ̀. Ìgbà tí ọwọ́ kan wọ́, àṣírí mọ̀ tú, àṣírí tú, wọ́n bá mú òun náà jáde, òun náà bá dá padà fún. Ẹ̀yin tèmi, nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. Ẹ wá farabalẹ̀, ẹ wá bá mi gbọ́ ti sísítà mi yìí náà. Kọ́lọ́run bá mi dúpẹ́ fún wọn ní arábìnrin tẹ́ máa gbọ́ sórí ẹ̀ yìí. Lẹ́yìn fídíò yìí, ẹ̀yin tèmi, fídíò yẹn disappear. Fídíò mi ò mọ̀ dí tí wọ́n fi disappear fídíò yẹn ní social media, èmi ò rí mọ́ bẹ́ẹ̀. Ọlọ́run kàtọ́ kankan, Ọlọ́run wú jáde fún mi. Ibi tí mo ti rí ní kẹ̀rìkẹ́ṣí, ibi tí mo ti rí, Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Mo rí something Alimotu home. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Ọlọ́run bá mi dúpẹ́ fún arábìnrin tó jáde yìí náà, tó sọ story ara rẹ̀. At the end of the day, arábìnrin sọ story tán, views lọ. Ó ní within 1 hour, wọ́n ti rí 24,000 views. Wọn ò rí irú ẹ̀ rí. Ó ní kí lóun ti sọ? Ó ní oríṣiríṣi DM. Nǹkan bá àwọn èèyàn fínra. Mi ò mọ̀ bóyá arábìnrin yìí ó máa pàdé fídíò yìí. Òun ṣe, ó ní òun ló pa Aisha Lágbo tó sọ̀rọ̀ gbàràdá ní àǹtí yìí mọ̀ mẹ́nu lé o, ló wá fi ṣe story tiẹ̀. Àǹtí yìí sọ story tiẹ̀ more than, tá a bá ní ká fi ṣe fíìmù, á fi ṣe fíìmù késẹ̀tì 7 tó máa jẹ́ 3. Arábìnrin yìí ó sọ bó ṣe bẹ̀rẹ̀, ó ṣe bó ṣe nǹkan tó go through, ó sọ bó ṣe rìnnà pàdé ìwòsàn, ó sọ ìwòsàn, ó wá sọ the effect of the ìwòsàn, ó sọ effect ẹ̀. Sísítà mi, bí kíbi tẹ́ bá wà tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí, kudos to you, mo kí yín púpọ̀. Sísítà mi, my color yìí pupa yìí, mo kí yín gidi gan. Ẹni kí lẹ sọ? Wàláì ẹ sọ nǹkan. Wàláì ẹ sọ nǹkan.
mò ń wo fídíò yẹn kó tó di pé ó wá disappear because the main page mi ò rí mọ́. Mò ń wò pé mò ń ṣe ẹ sọ solution, ẹ gbé ìwòsàn jáde fún àwọn tó bá ní ìwòsàn, tó bá ní ìmísí. Oh my God, ẹ̀yin tèmi ẹ farabalẹ̀, ẹ gbọ́rọ̀ náà, ẹ fi làákàyè ara ẹ fi gbọ́ o. Sísítà mi tó sọ sórí ara rẹ̀ yìí, tó wá gbé rẹ́mẹ́dì tí wọ́n lò tó tún fi style gbé jáde. Ọlọ́ba mi dúpẹ́ fún ẹ. Ó mọ nǹkan tó ṣe, you did lot and ó dẹ̀ tú ọ̀pọ̀lọpọ̀ náà sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó bá mọ way, tó bá mọ ìmísí ara ẹ̀. Ẹ̀yin tèmi. Èmi gangan náà ló gbàràdá fún, kì í ṣe pé bóyá pé nǹkan ló mú story wá fún mi. Ṣé rí years back mo lọ́rẹ̀ẹ́ kan. Ṣé rọ́ọ̀rẹ́ mi, èmi àti ẹ̀ close débi pé tí wọ́n bá ń wá mi, tí wọ́n bá rí tó bá sọ pé ibi báyìí ni mo wà, tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa bá mi, ibi tá a close dé. Ṣàdédé ní ìjà kékeré kan bẹ́lẹ̀ láàrin mi àtọ̀rẹ́ mi. Lọ́ọ̀rẹ́ mi bá sọ pé láyé ìpàdé dọ̀run fẹ́mi àtòun, èmi àtòun ò túnjọ ṣe mọ́. Eré ni mo mà pé lọ́dún tá máa ń wí yìí. Ọ̀rọ̀ tí ò tó nǹkan ni o. Lóníkálukú bá move on pẹ̀lú láìfẹ́. Ṣàdédé ni mo rí pé nǹkan ò bẹ̀rẹ̀ sí ní lọ déédéé fún mi. Ó di pé tí n bá pàtẹ, mo ní ṣọ́ọ̀bù kékeré kan tí mo ràn. Tí n bá pàtẹ látàárọ̀, èṣì ní yọwọ́ mi ni. Látàárọ̀ ṣúlẹ̀ mo máa padà yá owó mọ́tò tí máa fi lọlé lálẹ́ ni. Eré ni mo pé ṣọ́ọ̀bù bẹ̀rẹ̀ sí ní rùn sí mi. Ó di pé tí n bá ṣí lénìí, mi ì ní ṣí lọ́la ṣe mọ̀ kọjá téèyàn bá ń tà. Tó bá ń tà ló máa wú ẹ lórí láti lọ. Ọjà dẹ̀ wà nínú ṣọ́ọ̀bù. Bí ṣọ́ọ̀bù yìí ṣe sú mi pátápátá, mo bá ti ṣọ́ọ̀bù pa, mo bá jókòó sílé. Ó di pé oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán ò bá talẹ́. Èmi àtọ̀rẹ́ mi kan la jọ ń gbélé. Ọ̀rẹ́ mi ìyá máa ní ṣí ṣọ́ọ̀bù, máa ní ṣọ́ọ̀bù yìí kàn ń rùn sí mi ni. Ẹ̀yin ti Great Hills, àwọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣámọ́ mi lára. Gbogbo nǹkan wá dúró gbiridi. Gbogbo àwọn tó ń rí mi tó ń ṣe mí láàánú tí n bá pe lé. Ó lè ní máa pè é padà. Tí n bá máa pe tọ̀hún tí n bá drop message, wọ́n á kà wọ́n ò ní reply mi rárá. Àwọn tó jẹ́ pé kán tó rí message mi báyìí, wọ́n á ti tẹ owó sí mi. Ẹ̀yin tèmi, tí n bá wá jáde, màá rí wòlíì àbá àfà tó máa sáré lé mi mú ní títì. Àǹtí ẹ ṣọ́ra o fún ọ̀rẹ́ yín kan báyìí. Orí ṣe é rí tán bá máa description yẹn máa jẹ́ ọ̀rẹ́ mi yẹn gangan. Ṣé wá ọ̀rẹ́ mi tá jọ ń gbélé tí mò ń scott lọ́dọ̀ ẹ̀, tí n bá wá délé máa sọ fún. Ọ̀rẹ́ mi yẹn ò gbà mí gbọ́. Èmi kò gbára mi gbọ́ torí mo máa ń wò pé àwọn tó máa ń sáré kiri títì yẹn kí ló ń bá kiri, àwọn wòlíì jakujaku wo tẹ́pẹ́ àti jẹ́ àti mo náà ń bá kiri. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn jọra pẹ̀lú ẹ̀mí ìkákún. Ló bá di lọ́jọ́ kan. Ṣé ẹ rọ́ọ̀rẹ́ mi tá jọ ń gbélé, òun ló sọ fún mi pé òun fẹ́ lọ rí spiritualist òun. Ló bá ní kí n jẹ́ kájọ lọ́gbà tí ò sí nǹkan tí mò ń ṣe. Mo bá ló dà kò sí wàhálà. Ẹ̀yin ti Great Hills la bá gbéra. Ó ní after ìdíròkò níbẹ̀ òun ní kò sí wàhálà. La bá gbéra, la bá gba ìdíròkò lọ lọ́dún tá ń wí. Ìgbà tá máa dé chọ́ọ̀chì bí àwọn chọ́ọ̀chì tó máa ń fi àti bàbá ṣe yẹn ni. Àwọn ẹni bí èèwọ̀n ọjọ́ egun, wọn ọjọ́ àwọn ará Kútọ́nù, wọn ọjọ́ Nàìjíríà. Bá a ṣe débẹ̀ wọ́n ní wòlíì ń dáyàn lóhùn lọ́wọ́, la bá jókòó. Ṣé rí bí wòlíì ṣe máa jáde lọ́fíìsì ẹ̀ tó máa wá yọjú sẹ́mi àtọ̀rẹ́ mi. Ṣé rí bó ṣe déwájú wa báyìí, ṣé ẹ mọ̀ kọ́rẹ́ mi lèmi sí ọ̀rẹ́ mi ló mọ̀. Èmi ni wòlíì náà wòlíì ní àǹtí kí leléyìí, ọ̀rẹ́ yín kan lòun wò yìí o, orí báyìí eléyìí ti dí àkàbà ògo tẹ́ ń gùn. Òun rí pípẹ́ ń fún àkàbà ògo kan lọ, wọ́n wá gbé igi ẹni wá gbégi dínà ẹ̀. Àti pé ẹni yìí ti lo gbàràdá fún ibẹ̀ ni mo ti kọ́kọ́ gbọ́ láyé mi. Mo ní kí lẹ sọ, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó ní gbogbo oore tó yẹ kó máa wá fún yín, gbogbo ẹ̀ ló ń lọ sí ọ̀dọ̀ rẹ yín. Eléyìí ti lo gbàràdá fún yín, aṣọ ọrùn yín náà fi ṣe. Ẹ̀yin ti Great Hills, mo bá lanú lẹ̀. Mo ní gbàrà what? Ó ní gbàràdá ni. Ó ní gbogbo oríire tó yẹ kí n ṣe láyé. Ó lọ́dọ̀ ọ̀rẹ́ mi ni ó máa lọ. Ipò rẹ̀ mi ìgbà tó máa describe description ẹ̀ bọ́ sí déédéé ọ̀rẹ́ mi. Kò rí kò sùn mi tó jẹ́ pé tó bá ń wá mi tó bá ti rí. Tó ní àfi lá èmi àtòun o. Ó dọ̀run èmi àtòun ò jọ ṣe mọ́. Mo wá rántí pé àbájọ àfà lé mi mú kiri ń títì. Kí n má ti rìn ni wòlíì lé mi mú kiri. Ohun yìí náà ló ń describe. Lẹ́ni ibà sọ pé àǹtí ṣe é rí ohun tóun wò lára yín yìí. Tẹ́ ẹ̀ bá tètè mú kúrò lára, ẹ wò ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Eléyìí ń lo ògo mọ́ yín lára. Ògo yín leléyìí ń lò. Tẹ́ ẹ bá sọ pé kẹ́ ẹ wò, ẹni yìí gbẹ̀yìn àti ẹ ò jọ sọ̀rọ̀ mọ́. Ẹni yìí gbọ́dọ̀ sá fún yín ló ṣe bá yín jà. O gbọ́dọ̀ súnmọ́ yín torí iṣẹ́ tó ti ṣe fún yín. Ẹ̀yin ti Great Hills, mo bá wojú ọ̀rẹ́ mi tó mú mi lọ. Ọ̀rẹ́ mi bá sọ pé o dẹ̀ sọ bẹ́ẹ̀ o, mo ní ṣe bí mo sọ fún ẹ.
mo sọ fún ẹ pé tí n bá jáde eléyìí á sọ pé tí n bá dẹ̀ máa ẹjọ́ sà kí la wá fẹ́ ṣe àwa dẹ̀ rí ọ̀tún àgbà gbùgbù labádébẹ̀ ẹ̀yìn ti great news kò ń ṣe pé kọ́bọ̀ ṣé mi tó tiẹ̀ jẹ́ pé kò sí kankan lọ́wọ́ mi mo ti jọ́ọ̀bù pa ní wòlíì bá ní ó dáa iyekíye tó bá wà lọ́wọ́ yẹn mú wá ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀kanjú aláàkanjú ẹ ní lọ lẹ́ni o kò sí wàhálà ẹ̀yin tèmi 3,000 ló kù lọ́wọ́ mi lọ́dún tí mò ń wí mo bá kó 3,000 mo bá kó lé wòlíì lọ́wọ́ wòlíì bá ní ká wọ chọ́ọ̀chì ká lọ sùn tó bá di lóru òun á jẹ́ mi àtọ̀rẹ́ mi òun àtọ̀rẹ́ mi náà ríra fún tọ́rẹ́ mi bá wá o ìgbà tó di aago kan sáago kan àbọ̀ wòlíì bá wá jí mi lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ mi ló bá ní kí n máa bọ̀ wòlíì bá fún mi láṣọ funfun ó ní kí n bọ́ṣọ mo bá rú aṣọ funfun bí wòlíì ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tàn wí lọ́dún tàn wí nìyẹn wòlíì wá ẹyẹlé funfun ẹyẹlé yóò lábà wọ́n ó mú un lé mi lọ́wọ́ ó ní kí n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà sí wípé gbogbo ògo mi tá a ti gbà lọ kẹ́yẹlé yìí lọ kó lọ kóre wá mo bá bẹ̀rẹ̀ àdúrà yìí gbìdìgbìdìgbìdì ó ní tí n bá. ẹ mọ farabalẹ̀ ẹ mọ ọ̀rọ̀ tó bá ti mú ọgbọ́n wá tó mú òye wá kódà kó mọ̀ mú ọgbọ́n wá ẹ mọ farabalẹ̀ wò ó lè jẹ́ pé àárín nìwòsàn wà àárín nìtúsílẹ̀ wà. wòlíì wá ẹyẹlé funfun ẹyẹlé yóò lábà wọ́n ó mú un lé mi lọ́wọ́ ó ní kí n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà sí wípé gbogbo ògo mi tá a ti gbà lọ kẹ́yẹlé yìí lọ kó lọ kóre wá mo bá bẹ̀rẹ̀ àdúrà yìí gbìdìgbìdìgbìdì ó ní tí n bá ṣe tán kí n fi ra gbogbo ara mi látòrí délẹ̀ ó ní kí n wá mẹ́yẹlé yẹn kí n tẹ́wọ́ báyìí kí n jẹ́ kó dúró sí mi lọ kí n jẹ́ kẹ́yẹlé yìí fò lọ mo bá ṣe bí wòlíì ṣe sọ wòlíì ní kí n ní sùúrù èmi àtòun àtàwọn ọmọ òun tó jẹ́ àwọn ọmọ Léfì nínú church àwọn máa gbé mi dé odò lóru yẹn mo gbọ́dọ̀ wẹ̀ dànù ẹ̀yìn ti great news bá a ṣe gbé mi lọ sódò lóru lọ́jọ́ tá à ń wí nìyẹn ní ìlú tí mi ìdérí tí mi ìmọ̀ rí ló bá lọ ṣe ìwẹ̀ fún mi mo bá wẹ̀ láàrin odò ìgbà tá a ṣe tán tó dìdájú ọjọ́ kejì tá à ń lọ wòlíì sọ fún mi pé àǹtí ṣe ẹ̀rọ rẹ̀ yín tó ṣiṣẹ́ yìí o ọwọ́ máa kan wọ́ o eléyìí máa padà wá bẹ̀yìn ẹ̀yìn ti great news mo bá ló dà ẹni yìí ní tí ò bá padà wá á jẹ́ pé lóhun kọ́ lòun sìn la bá lọlé ó ní kí n lọ sí ṣọ́ọ̀bù mi kí n lọ gbọ́n màá rí i pé ọjà máa yàtọ̀ lóòótọ́ ẹ̀yìn ti great news ọjà máa bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ nígbà tí mo máa padà dé sórí gbogbo wọn tó bá sọ pé bí ìbá tèèyàn jẹ́ wọn ò lè bà tèmi jẹ́ wò wọ́n á bà tiẹ̀ jẹ́ láì bà tèèyàn jẹ́ àwọn kan wà tó jẹ́ pé kò yẹ kó o ṣẹ̀wọ̀n kan tó bà tiẹ̀ jẹ́ ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ mo bá délé mo ṣí ṣọ́ọ̀bù ọjà yàtọ̀ mo wá rò pé aṣọ ọrùn mi wo lọ̀rẹ́ mi mú mo wá rántí pé ọ̀rẹ́ mi ní pátá nǹkan tó bá lọ raṣọ tó bá dé a ní àwọ̀ wò níbi tá a ti jọ yí aṣọ yẹn wò ìwọ náà wọ̀ wò jẹ́ kí n tẹ bó ṣe máa rí lára ẹ̀ lèmi náà bá gbàṣọ màá bá wò a ní ó dé fit àwọn ṣe wá yọ lára ẹ̀ ṣé ìwọ náà máa ra rú ẹ̀ tí n bá bọ báyìí a kọ̀ mú àfi sínú láìlọ́n padà àṣebẹ̀ lọ̀rẹ́ ti wọlé sí mi lára lóòótọ́ èyí ti great news kò máa pé ọ̀sẹ̀ méjì tí mo dé láti inú ọ̀dọ̀ àwọn ègùn ní ọ̀dọ̀ àwọn bíi Benin Republic tá a lọ ṣiṣẹ́ tán lọ́rẹ́ mi ló gbàràdà fún mi ọ̀rẹ́ mi máa padà wá bẹ̀ mí ni mo bá rónítọ̀ ń wúrẹ́ nínú ṣọ́ọ̀bù mi ló bá ní ó ga o ṣé o mọ̀ pé òun mí ìsí ẹni ó yẹ ọ̀rẹ́ mi má bínú ó yá mo fọlọ́run bá bẹ́ẹ̀ àmú mí ìṣègùn láti jọ lọ́rẹ́ mi bá ṣe pẹ́pẹ́ fúrú ló bá wọlé ló bá mo ní mo ti gbọ́ ṣé ẹ rí bọ́ọ̀rẹ́ mi ṣe ṣíṣẹ̀ tó ṣe bọ́ta nínú ṣọ́ọ̀bù mi tó bẹ̀ mí mo ní mo ti gbọ́ mo bá pe ọ̀rẹ́ tá a jọ lọ sí ọ̀dọ̀ wòlíì mo ní ọ̀rẹ́ mi ṣẹ̀ kúrò nínú ṣọ́ọ̀bù mi sí mo ló máa wá bẹ́ẹ̀ ó ní ó wá bẹ́ẹ̀ mo ní wàláhì mo ló ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ṣọ́ọ̀bù mi ni ṣàdédé lọ̀rẹ́ mi yẹn mo rò wọ́n ẹni tí mo pè yẹn ìyẹn wá pè é tó ló ti fọ́ọ̀mù fún yẹn pé èmi àtòun ó dọ̀run àtún lè jọ ṣe mọ́ ìyẹn ní ṣé pé o lè bẹ lágbájá ló bá sọ pé kínni ó níṣẹ́ tó yẹ kóun ṣe ni wọ́n ní tóun ò bá bẹ́ẹ̀ òun ò lè ṣe iṣẹ́ yẹn òun mà lòun mà ṣe lọ bẹ́ẹ̀ nìyẹn bá tún sọ fún mi pé ṣé ògbọ́n tọ́ rẹ sọ ni sórí gbogbo ìwọ tó jẹ́ pé ọ̀rẹ́ mi ó ì tí ì rí ìrírí sórí ìrírí tèmi ti rí lórí ọ̀rọ̀ rẹ. Mr. mi well done mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀ ní ṣubú láíláí ó ga ẹ̀yin ẹ̀ wò èèyàn tó bá mọ ọwọ́ wẹ̀ òun ló mọ wé ọlọ́run rí i pé èèyàn dáadáa ni ló fi rí ìwòsàn ẹ̀yin tèmi tó bá ti di ọ̀rọ̀ gbàràdá ọ̀nà púpọ̀ òun ni wọ́n ti máa ń ṣe gbàràdá ó lè má jẹ́ gbàràdá ni wọ́n lò fún ẹ wọ́n máa ń yí nǹkan padà tó bá ti rí i pé ọwọ́ ilé yìí fẹ́ ṣe dáadáa wọ́n máa ń yí padà èèyàn tó dẹ̀ close mọ́ èèyàn ló máa sábà ṣe bẹ́ẹ̀ èèyàn tó bá ṣe dáadáa wọ́n fẹ́ mú wálẹ̀ kọ́lọ́n ṣàánú wa ní black country ní kọ́lọ́n gbé wa lékè irú ẹ̀ àwa náà ò fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ bó ṣe wá rí bẹ́ẹ̀ àwọn ẹlòmíì wọ́n ń gúrò nínú technology black ń gúrò nínú diabolic nínú voodoo nínú ìkà tó kọ́lọ́n ṣàánú fún wa ẹ̀yin tèmi kò sí ibi tí wọ́n ti gbé lò kódà wọ́n ń lò
lórí owó kó náwó fún yàn wọ́n lè lò fún ẹ, wọ́n ló náwó fún yàn wọ́n lè lò fún ẹ, wọ́n náwó fún ẹ wọ́n lè lò fún ẹ, wọ́n lè lò lórí aṣọ wọ́n lè lò lórí bàtà tibí tinú léwẹ̀ lẹ́gbọ́ inú léwẹ̀ pé ṣé wọ́n wọṣẹ́ gbàràdá wọ́n wẹ̀ ó náwó fún wọn ṣe bí ẹ̀yin náà ti rí so many examples àwọn mìbára yẹn kí ni wọ́n ń pè gbàràdá náà ni wọ́n ń pè ó ní ọ̀nà tó ń gbé gbà yọ. I don't know what you are going through somehow o lè mọ go through one thing to the other tó fẹ́ dàbí gbàràdá tó bá ní ìmísí solution yẹn máa wá látọkàn ìwọ náà solution yẹn máa wá. Èmi kò síyàn tí tá a bá ní ká da gbogbo wa kalẹ̀ ẹ̀sìn kò síyàn tó sọ wípé òun ti go through this kind of issue òun ló fi dàbí pé views pọ̀ tí àwọn èèyàn wọnú DM arábìnrin yìí wá tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ pé èèyàn tó bá ṣiṣẹ́ yẹn níbo ni kò dìgbà pé ẹ bá lọ wáyàn bẹ́ẹ̀ ìwọ tó bá ṣó ara rẹ o lè tẹ̀síwájú kó wá èèyàn tó máa bẹ́ẹ̀ tó máa gbà ẹ́ kalẹ̀ lórí wàhálà béèrè á béèrè ọ̀nà kì í ṣìnà. Tẹ bá wá farabalẹ̀ ẹ rí i pé obìnrin yìí ó offer solution kì í ṣe pé òun ló offer solution nínú solution rẹ̀ ìwọ gan lè try but it is best tó bá tọ àwọn tó jẹ́ wípé wọ́n ti ṣiṣẹ́ yìí dáadáa ẹ wo orú àwọn tí arábìnrin yìí tí Ọlọ́run mú pàdé through ọ̀rẹ́ rẹ̀ nítorí pé kí ni obìnrin yìí èèyàn dáadáa ni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní kúkú ọ̀rẹ́ yẹn irú àwọn tó mọ̀ ṣe ìkà báyìí ló máa pàdé ẹ wo orú mọ́ alákọ̀ọ́kọ́ yẹn náà ẹ wo orú àwọn tó lọ bá tó ẹ bá farabalẹ̀ ẹ rí mú o tẹ bá farabalẹ̀ ẹ máa rí mú so you need to be spiritually empowered níwọ̀ gangan náà wàá dẹ̀ wà ṣe kí ni wàá dẹ̀ wà prayerful ni Ọlọ́run fi gbé ẹ kó aláwọ̀ rẹ̀ mo fẹ́ kẹ́ take note kíní kan wọ́n ní àwọn lọ ilé ìjọsìn wọ́n lọ sunbẹ̀ mọ́jú ìkànnù. Number 2 wọ́n jí láàrin òru ó ró sọmọ́ra aṣọ funfun ó wá ń gbàdúrà pẹ̀lú ẹyẹlé funfun ìkànnù nígbà tí wọ́n wá ṣe yẹn tán wọ́n wá lọ sí odò when we talk of gbarada it has to be something odò wọ́n wá lọ sí odò wọ́n wá lọ wẹ̀ kí ni wọ́n fi wẹ̀ ṣé kẹ̀kẹ́ ìbílẹ̀ ni ṣé ẹyin òróró jọ ni ṣó ẹ̀dẹ̀mí etc ó ní DM arábìnrin yẹn fi kún àwọn èèyàn fẹ́ mọ̀ because people are going through lots mo sọ̀rọ̀ nípa ìmísí wo ló like you are going through stuff ó dẹ̀ mọ̀ pé wọ́n gan spiritual rẹ ó high ṣe sùúrù listen to your heart ó ṣeé wàá rí solution ó ti ṣẹlẹ̀ sí àwọn kan rí omi òjò ìbùkún òjò agbára òjò ìràpadà o àwẹ̀dẹ̀wẹ̀ ríṣà ẹ̀ńtẹ̀mí ó tún ṣẹlẹ̀ sáwọn kan rí omi òjò ni wọ́n fi wẹ̀nù tó àwọn tó mọ̀ lọ this is Ajia on point by 2 before kí n tó lọ tó bá jẹ́ pé o fẹ́ ra apps alálùbáríkà ìlera làgbà mọ́ dágunlá ṣó ń rẹ̀ láti inú wá ni ṣé nǹkan ọkùnrin ò ṣe déédéé ni nǹkan obìnrin ò ṣe déédéé ni ṣé ìtọ̀ ṣúgà ń yọ ẹ́ lẹ́nu ni ṣé ìsítọ̀ ń yọ ẹ́ lẹ́nu ni ṣé àtọ̀gbẹ́ ń yọ ẹ́ lẹ́nu ni kí ló ń dààmú rẹ̀ jẹ́ abẹ́ mójútó ìwọ ní ọkùnrin ní ẹ́ ara rẹ̀ ò dìde mọ́ láàárọ̀ jẹ́ ká abẹ́ mójútó Aba remedy yes ẹ reach out sí èmi Ajia on point by 2 ẹ má lọ jìnnà ẹ sì máa bá mi wo alẹ́ rẹbẹ lórí ọ̀rọ̀ àgbàlagbà pàpàpàpàpàpà báwo ló ṣe yẹ kí obìnrin rẹ̀ máa jù fún báwo ló yẹ kí ọkùnrin àgbàlagbà tó ń ṣe pàpàpàpà báwo ló ti yẹ kí ìyàwó rẹ̀ máa gbé fún so that kó fi mọ́ ṣe wàhálà jìnnà kó fi mọ́ ní àtàtà yes ẹ follow mi ní the next video yes ọ̀rọ̀ mi ò jù báyìí lọ watch others of my videos Ajia on point by 2 o lè reach out sí mi lórí 07015100651 ẹ jọ̀ọ́ WhatsApp only watch others of my videos ire o bye for now yes ẹ check mi lórí Instagram ẹ check mi lórí TikTok ẹ check mi lórí Facebook yes a máa wà ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bye.